eléyìí tí a tún mú wá òun náà ni ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ Ta lọ́lọ́run àti àwọn àfáà kan nílùú Ìlọrin. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé òní ọjọ́ àlàmísì Thursday ọjọ́ 21 oṣù kẹwàá òun náà ni ìjókòó ìgbẹ́jọ́ míì lórí Ta lọ́lọ́run. Ìjókòó láti mọ̀ ibi tí ọ̀rọ̀ Ta lọ́lọ́run níbi tí yóò yọrí sí. Ṣùgbọ́n ọ̀tọ̀ mọ̀ ní nǹkan tá a tún gbọ́, ọ̀tọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí, ọ̀tọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ sí Ta lọ́lọ́run gan tọ́rọ̀ kàn. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ bí ìròyìn ṣe jáde, a gbọ́ wípé lásìkò tí àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n, àwọn warders tí wọ́n ń gbé Ta lọ́lọ́run bọ̀ wá sí ilé ẹjọ́, a gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ láabi kan ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tó yani lẹ́nu ni. Ní tó yani lẹ́nu ni pé tó yẹ kó jẹ́rú èní, kí wá ní tó ṣẹlẹ̀ gan-an ká mọ̀ dá ńlá gara. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́, a gbọ́ wípé àwọn ọkọ̀ tí wọ́n tẹ̀lé ọkọ̀ tó ń gbé Ta lọ́lọ́run bọ̀ àti àwọn tí a lè pè wọ́n ní ẹlẹ́wọ̀n bí àwọn tí wọ́n fẹ́ jẹ́jọ́ nílé ẹjọ́ lónìí tó ń gbé wọn bọ̀ láti ọgbà ẹ̀wọ̀n, ọgbà àtúnṣe, ọgbà àtúnirọ, wípé wọ́n ní jàǹbá, wọ́n l'accident. Ọ̀rọ̀ yẹn wá pé méjì ibẹ̀ ni wípé ìròyìn kan jáde wípé àwọn 4 wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ náà. ìròyìn míì tó jáde wípé kò sẹ́ni tó bá ṣẹlẹ̀ náà lọ, ṣùgbọ́n ìròyìn yẹn fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjàmbá wáyé, accident wáyé. Kódà a gbọ́ wípé báwọn aráàlú wọ́n fẹ́ di bí apẹ́ fẹ́ di ìjà gboro. Ìdí rèé tá a tún fi mú olóye nípa bí nǹkan ṣe ń lọ abẹ́rẹ́ ọ̀rọ̀. Ẹ bá ní káwọn ará lé. Ó kọ mi ní Ọlálékan Àyìndé, abẹ́rẹ́ ọ̀rọ̀ súnáyà bí kúrò orúkọ tó jù ú lọ, abọ́ra tí kì í bọ̀ nǹkan náà ní ṣe ń pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ ṣeun lórí tá a mú wá yìí, ẹ jẹ́ ká jọ wò ó. Ìròyìn méjì ló ti jáde. Ta ní parọ́? Lọ́ọ̀yà tó jẹ́ lọ́ọ̀yà àwọn àfáà Òkútagídí àti àwọn Ògo Ìlọrin, ó jẹ́ ká mọ̀, èmi gbọ́ mo rí, ó jẹ́ ká mọ̀ wípé accident wáyé nígbà tí wọ́n ń gbé Ta lọ́lọ́run bọ̀ wá sílé ẹjọ́ tí èèyàn 4 sì pàdánù ẹ̀mí wọn. A tún wá rí ìròyìn kan tó jáde láti ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ tó mójútó ọgbà ẹ̀wọ̀n, ìyẹn correctional service ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn tó sọ ni wípé lóòótọ́ ni ìjàmbá ọkọ̀ wáyé, ṣùgbọ́n kò sẹ́ni tó bá ṣẹlẹ̀ náà lọ. Àwa ní parọ́. Ṣé lọ́ọ̀yà ní parọ́ ni àbí ìròyìn látọ̀dọ̀ àwọn alámòjútó fún ọgbà ẹ̀wọ̀n? Ẹ̀sìn olóòtú, Nàìjíríà la wà. Nàìjíríà la wà. Kò sì sí Yorùbá sì ní púpọ̀ àwa ọmọ Yorùbá náà ní asọ̀rọ̀ àná di bá mi ìmọ̀ tó mọ́. Ẹ rí wípé ẹ jẹ́ ká kọ́ wo nígbà tí oríṣiríṣi nǹkan sá ló ṣẹlẹ̀ tó yẹ pé bí ẹ̀mí èèyàn bá sọnù nígbà tí ìròyìn bá fi jáde, wọ́n lè ní adìẹ ló kú pé ọmọ èèyàn ò kú. Léyìí tí wọ́n fẹ́ fi wá nǹkan kan tí a bá kọ ìròyìn tí ó ti kọ́kọ́ trend káàkiri yẹn, tí ò ní jẹ́ wípé bóyá wọ́n sọ wípé ìjọba jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi tí wọ́n fi ní ríjọba bú tó ti yé báyìí sà. Ẹ rí pé agbẹjọ́rò ní nínú èyí tí a wò interview tí wọ́n ṣe fún agbẹjọ́rò yẹn, ó yẹ ká mọ̀ wípé ọlọ́kadà ó bá ṣẹlẹ̀ náà lọ àti àwọn ọmọ iléèwé méjì tí ọlọ́kadà yẹn ń gbé wípé wọ́n bá bẹ́ẹ̀ yẹn bá sì wo bí kinní yẹn tí ìbá ṣe pẹ̀mí sọnù ni àwọn aráàlú ò ní ṣàdédé jáde láti ba mọ́tò àwọn wọ́dà yẹn jẹ́ tí ìbá ṣe pé wò pé àwọn èèyàn ẹ̀mí ti sọnù níbi ìṣẹ̀lẹ̀ náà ni ẹ ń bá wo fọ́tò yẹn. ibi náà lẹ́yìn náà wò yẹn fọ́tò lẹ́ ń wò. yóò ti mọ̀ pé lóòótọ́ ẹ̀mí sọnù ló jẹ́ káwọn èèyàn bínú. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí
báwọn míì ṣe àwọn pé méjì ilẹ̀kùn tí wàá di sílé yóò síta nínú òwòye tí àwọn míì tún máa gbé ni wípé agbẹjọ́rò yẹn ó jẹ́ agbẹjọ́rò òkúta gidi láwọn tí wọ́n tako Tani Olohun pẹ̀lú ìwà tí ó wù tó fi dèrò ibi tó wà àwọn lè fi wò ó pé sẹ́rí wípé Ọlọ́run dá sẹ́ríà fún. kì í ṣe pé wọ́n lè sọ́kọ̀ ọlọ́yà ẹ̀ gan sọ wípé àfi ká máa bá Tani Olohun bẹ lọ́hùn o fún dáríjì ẹ̀ṣẹ̀ o wípé Ọlọ́run bínú ni Ọlọ́run bínú sí Tani Olohun ni o tí ìbáṣepọ̀ Ọlọ́run bínú ni kò yẹ kó jẹ́rú ọjọ́ òní ni mọ́tò ọ̀la accident láti tó yẹ kó lọ sí ẹjọ́. a sì lè ronú lọ bẹ̀ yẹn pé ṣé tọ́lọ́ bá ti fẹ́ bínú sẹ́rù bẹ̀ yẹn lọ́lọ́run ti bínú sí pé òun ṣetán láti mú ṣé yóò fi kó bá àwọn ẹ̀mí aláìṣẹ̀ míì ni lọ sọ́run àkọ́kọ́ nìyẹn. àwọn mìíràn tún gbé wọ́n ní àwọn ẹlẹ́sìn àbáláyé wọ́n fẹ́ kán mọ̀ bá pé agbára ń bẹ ìnirú nǹkan yẹn fi ṣẹlẹ̀ sí wọn so oríṣiríṣi yóò máa lọ lójú ti yín gan gẹ́gẹ́ bí òwòye kákàntì ẹ gbà pé accident ṣẹlẹ̀ lóòótọ́ ìjàmbá wáyé lóòótọ́ lásìkò tí wọ́n ń gbé Tani Olohun bọ̀ wá sílé ẹjọ́ lójú tẹ̀yin náà kí ni a lè pe irú ìṣẹ̀lẹ̀ yẹn gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n lónìí ló yẹ kí Tani Olohun kó yọjú sílé ẹjọ́ pé tó wá jẹ́ pé yọjú sílé ẹjọ́ lónìí ni tí àwọn lọ́ọ̀yà yìí náà sì wá tó ṣe é ṣe kọjá pé wọ́n fún ní bẹ́ẹ̀lì tí ọmọ lọlé ṣùgbọ́n wá lónìí náà ni irú ìkànnì yẹn ṣẹlẹ̀ léyìí tí kò jẹ́ kó láǹfààní láti yọjú sílé ẹjọ́ kí ni ìwòye yín ta ní bínú. a lè ní sẹ́rí a lè ní ká ajá gbé báyìí kò síbi tí ò lè ti wá káyọ wípé bóyá àmúwá Ọlọ́run káyọ pé dandan irú yẹn lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ní ti ìgbàgbọ́ àwọn ọmọ Yorùbá àwọn ẹlẹ́sìn àbáláyé wọ́n lè fi ṣèṣe wípé ìbá ní ẹ fílẹ̀ láti jọ ìgbà bá dáràn bọ̀ lọ́rùn tó ti yé báyìí ẹ mọ̀ pé ìṣeré kéré ó lè lọ́mbẹ̀ pé ó lè jẹ́ pé àtọ̀dọ̀ àwọn ó lè jẹ́ pé lásán ó lè tó ti yé báyìí pé kọ́fẹ́ fi dájú àwọn àfáà náà lè sọ wípé òní náà fẹ́ náà fi ọ̀fẹ́ gbádùn sílẹ̀ bá tún wà kankan tí ó tún fi kùn sí tó ti yé báyìí so ó méjèèjì kì í ṣe dédé ara wọn tó so bàbá ní ọ̀dọ̀ àwọn mùsùlùmí àwọn tí wọ́n bá ṣẹjọ́ ló ti tán bá àwọn bá Tani Olohun ṣẹjọ́ ló ti wá àjẹbí láti fi sọ pé àwọn fi tó kọ́gbẹ̀ tó kù sí fún jìyà rẹ̀ tàbá sì lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe láti fi dájú ilé àfọ àwọn lágbára kẹ́lẹ́ wà pé agbára wà láti bí ọ̀yà kan wò yín ràn ní ó yá tàbá lọ́dọ̀ wọn ló ti wá àjẹbí Ọlọ́run nìkan ló lè sọ bí ibi tí kalẹ̀ ti wá òun ni ọba àmọ́lẹ̀ ẹ̀wá já wò gan ọ̀rọ̀ Tani Olohun gan ó ti ń pẹ́ nílẹ̀ abẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀ ó ti ń pẹ́ irú tí ó tún ṣẹlẹ̀ ní ẹjọ́ lónìí gẹ́gẹ́ bí wọ́n ṣe bá a ṣe gbọ́ wọ́n ní àwọn àfọ òkúta gidi àtàwọn ògo Ìlọrin gan pé wọ́n ní wọ́n ti fẹ́ ṣe tán láti gba béèlì Tani Olohun láti pé kányọ̀dá Tani Olohun ṣùgbọ́n àwọn agbẹjọ́rò Tani Olohun wọ́n ní ìtakò ń wáyé àwọn agbẹjọ́rò méjì tán ń sojú Tani Olohun pé ìtakò ń wáyé pé lọ́ọ̀yà kan agbẹjọ́rò kan ó fáìlì bail application pé lọ́ọ̀yà kan náà tó tún fáìlì lẹ́tà míì wípé ilé ẹjọ́ yẹn ò lẹ́tọ̀ọ́ láti gbọ́ ẹjọ́ yẹn ṣé ọ̀rọ̀ yìí ò sì máa takora wọn kí ni èyí ti ń pẹ̀. wọ́n fẹ́ kó máa takó kókó níbi mọ́ ní pé ìgbàgbọ́ bí lówòye tèmi ni wípé ìgbàgbọ́ àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn ni wípé wọn ò fẹ́ bọ́ ńbẹ̀ so wọ́n fẹ́ fi tiẹ̀ ṣe àpẹẹrẹ fún bí nǹkan báyìí yóò bà tún wọ́n fẹ́ tán sí mọ̀ wípé àní táwọn ń gbé dání iṣẹ́ kì í ṣe tí èèyàn kan lásán kàn lè yẹpẹrẹ so ti so gbogbo ẹgbẹ́ náà Ọlọ́run ọba náà ni ọba déédéé torí gbogbo ẹ̀ sí ọba olùgbèjà Ọlọ́run ìsọba tẹ́jà àtàgbèjà òun gangan lè gbèjà ara rẹ̀ ṣùgbọ́n tá a bá ní ká máa tú lọ bẹ̀rù káwọn tó máa wí nǹkan mi débi wípé wọ́n tún ní nǹkan tó bẹ́ẹ̀ ẹja sọ díẹ̀ kò sí nǹkan kan bàbá kò sí nǹkan kan Ọlọ́run gbèjà ara rẹ̀ èèyàn lè gbèjà Ọlọ́run torí gbogbo torí kò sẹ́yìn gbogbo aná tá a náà ń sọ Ọlọ́run yẹn náà tá a mọ́ so kọ́ lọ sànú wa ni ọ̀run ló mẹ́rin tí ó wà bẹ́ẹ̀ ni ọ̀run náà
ní tí òun wòye àwọn bàbá wa nìyẹn pé ọ̀run ló mẹ́ni tí ó là ṣùgbọ́n nínú ẹ̀sìn wọ́n kọ́ wípé irọ́ àní ẹ̀sìn iná fi ń mú ẹ̀sìn mùsùlùmí pé ẹ̀sìn aláṣejù pé kankan wọ́n ti pọ̀ jù pé ṣé ọlọ́run gan ò lè tó báyìí àwọn èsì ìfẹ́ gbọ́ mùsùlùmí náà wọn ì fẹ́ gbọ́ pé ọlọ́run ò lè tó báyìí bọ́ àlọ́ ọlọ́run lè jù bẹ́ẹ̀ lọ jíyà láríkì àwọn fa oríṣiríṣi nǹkan yẹn tó ti yá ní wọ́n fi ń rí ẹ̀sìn náà bíi pé ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn àṣejù wọn ti pọ̀ tó ti yé báyìí. ṣùgbọ́n lọ́dọ̀ tí lójú tí ṣùgbọ́n ṣàṣejù àwọn mùsùlùmí pọ̀ ní. lójú wa sà ẹ mọ̀ gbọ́ bàbá lójú wa ṣe ń gbọ́ ọlọ́run ló ní dédé a lè gbìjọ ọlọ́run torí pé àti babaláwo àtàfáà ni o àti bàbá pásítọ̀ ni o gbogbo wa là ń dẹ́ṣẹ̀ gbogbo wa ní àṣìpa òfin ọlọ́run mọ́ so ẹ̀fìn níta mọ́ kọ́lọ́run fi wá mọ̀nà. àmín tó òun náà ni ẹ ti gbọ́ yìí gẹ́gẹ́ bá a ṣàdéhùn fún yín pé bí nǹkan bá ṣe ń lọ òun náà ni a mọ̀ fi tó yín létí a mọ̀ jẹ́ kẹ́ ẹ rí gbọ́ a mọ̀ jẹ́ kẹ́ ẹ dà mọ̀ èyí tá a tún gbọ́ tá a tún rí òun náà la tún mú wá yìí lórí ìṣẹ̀lẹ̀ TANI Olohun Abdulaziz àti àwọn àfáà kan nílùú Ìlọrin tá a bá tún ti wá gbọ́ tuntun tá a bá ti rí tuntun á tún padà wá sórí ìkànnì yìí láti wá fi tó yín létí.